Sọ̀rọ̀ dáadáa kí lorúkọ ẹ gé? Ogunnaike Philip. Ọmọ bo ni ẹ? Ọmọ Ìjẹ̀bú ayé pé. Ibo ló ti wá sábẹ́òkúta? Abẹ́òkúta ni mo gbé bọ̀ ìlú dáàdi wa ní Ìjẹ̀bú. Ibo gangan ló ń gbé lábẹ́òkúta. Ìsàlẹ̀ Jẹun. So gba lé síbẹ̀ ní àbí family house? Mi ò gba lé síbẹ̀ bí ilé family mo kàn máa ń lọ dá gbé bẹ́ẹ̀ ni. Sọ́mọ ẹ̀ Ìsàlẹ̀ Jẹun. Ó tó ọmọ ọdún mélòó báyìí? 29. Sọ́mọ ẹ̀ Ìsàlẹ̀ Jẹun. Ọmọ mi bẹ̀. Àtìgbà tó jẹ́ pọ́ ti kọ́kọ́ mú mi rí tí mo kúrò ní prison gbà yẹn òun ni kò jẹ́ kí mo máa ń yọ wọlé lọ torí kò sẹ́ni tó ń gbé ní. Kí ló ṣe nígbà yẹn tán fi mú ẹ? Wọ́n mú mi fún robbery. Ó yá kí làwọn nǹkan tó ṣe? Ó yá Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Mo mú Mary, mo pa Mary, mo gba fóònù ọwọ́ ẹ̀, mo fi okùn so ọwọ́ ẹ̀. Abigail náà mo fi okùn so ọwọ́ èmi àti Danjuma la jọ pa Mary àmọ́ Abigail èmi nìkan. Níbo ló ti pàdé Mary? Níbo ló ti pàdé Mary kó tó mú wá sí bíbá? Mo ti gbé ọ̀dọ̀ wọn fún bíi ọjọ́ mẹ́ta nígbà tí mo bọ́ lọ́nà mo pàdé àǹtí kan wọ́n pè wọ́n láǹtí ṣáídà ó dàbí fámílì lọ jẹ́ sí wọn bí mọ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n bọ́ lálẹ́ ọjọ́ kan ni àwọn náà bọ́ lẹ́yìn mi wọ́n di ẹrù sọ́wọ́ wọ́n wá béèrè pé wọ́n wá ń bọ́ lẹ́yìn mi ìgbà tó máa súnmọ́ ẹgbẹ́ mi wọ́n béèrè pé ibo lè èmi lọ by this time mo ní mi ní pé mi lọ síbi kankan pé mi níbi tí mo lọ mi destination wọ́n ní mi ní destination kẹ mo ibo máa ń lọ wa mo níbo lẹ́yìn náà ti ń bọ̀ wọn náà bọ̀ láti ibiṣẹ́ ibo là ń kó gbogbo ẹrù ilé làwọn kó lọ sí ilé àwọn kan pé bíi family house àwọn kan ni ìgbà tó ní family house àwọn kan ni aṣáájọ wá sí ilé wọn ní ṣé mo lè tẹ̀lé àwọn lọ pé kájọ máa lọ sílé tó bá dẹ̀ dàrọ̀ là ń pélé ti ṣù mo ní kò sí wàhálà àwájọ wá sọ́dọ̀ ìgbà tá a délé wọ́n sọ fún mi pé kí n má bá wọn kan sọ̀rọ̀ tó bá ti kí mi kí n má dàrún mo náà wò ọ̀nà bá kan àwọn ni wípé ibẹ̀ làwọn gbé tẹ́lẹ̀ àwọn já nǹkan kan bẹ́ẹ̀ nígbà tó ṣáà náà wọ́n já kí n má kí wọn tó bá ti kí mi mo ní mo ti gbọ́ àwọn máa jáde láàárọ̀ èmi lè wà nínú ilé mi ò níbi tí mo lọ. àlàyé bó ṣe pa Mary ni. Ó dijọ́ yẹn èmi àti Abigail Rachel ẹ̀gbọ́n Mary òun ni ó wá bá mi ní wọ́n ti máa wọlé wá níbi tí tọkọ máa ń ṣáàjì nínú ibi pálọ̀tì mo máa ń sùn yẹn tó kọ̀ wọlé wá ọ̀rọ̀ ti dà pọ̀ àtijọ́ máa ń sọ̀rọ̀ tó ṣàkọ̀ sọ̀rọ̀ nípa owó school fees àbí nǹkan kan létí mi ìgbà tó wá sọ̀rọ̀ pọ̀ owó school fees yẹn létí mi pé tóun bá rówó gan mo ní mi ò lówó lọ́wọ́ tèmi lè pé mo á fọ opportunity pé gbà tí mo ti rí fóònù lọ́wọ́ àbúrò ẹ̀ tí mo máa gbà lọ́wọ́ ẹ̀ mo á fọ opportunity yẹn wọlé sí láǹpà kò sí wàhálà pé ó lè sọ pépà di owó wípé tó bá ti máa ṣe ó náà máa ṣe ó ní ṣé kóun sọ fún mọ́mí àwọn mo ní kó sọ fún wọn ó sọ fún wọn nígbà tó sọ fún wọn Rachel gé pépà mo ní èlò ló wá fẹ́ ó ní 65,000 lókùn póun ti ta fóònù tóun ó pókun 65,000 ó ní 65,000 òun ló máa gé pépà ó ní ṣé òun lè gé bí 150 ó ṣáà gé bí 150. Báwo ló ṣe wá pa? nígbà tí mo ṣáà èmi àti Mary ìgbà tó ṣáà ní ká lọ já ewé tí a fẹ́ fi ṣe iṣẹ́ yẹn tí mo dọ́gbọ́n fọpọlọ tàn wọ́n bá máa fi ṣe wọ́n mú 3,000 naira fún wa yẹn mọ́ mi wọ̀ láàárọ̀ ọjọ́ yẹn mo ṣáà ní káwọn dúró sínú alọ́ ṣáà dúró síbẹ̀ èmi àti Mary wá sí sáàdì Danjuma ti locate bíbẹ̀ tó lé mi mọ́. Danjuma ló locate ibi tẹ́ ti ń pààyàn yìí. òun ló jẹ́ kí n mọ bíbẹ̀ torí mi ò mọ in and out. Báwo ló ṣe ṣẹlẹ̀ jọ yẹn? Kúkúrú èdè àwọn tó ti pa tó mélòó báyìí? mẹ́ta. kò tí ṣàlàyé bó ṣe pa ọwọ́ ìgbà tí wàá débi kọ́ kí ló ṣẹlẹ̀. bàtà wá débi ó wá já ewé nígbà tó já ewé àkọ́kọ́ tí ibi tó ti ń já ewé lọ́wọ́ ibẹ̀ nìyẹn ti yọ sí lẹ́yìn tó wóhùn ti wà níbẹ̀. ṣé o bá wọn lájọṣepọ̀ kó tó? Owó ló bá lájọṣepọ̀. tí kò ní fóònù lọ́wọ́ ìyẹn ọmọ my sisi òun ló bá ní. àwọn méjì ló sọ pé òun bá ní lájọṣepọ̀ tí kò ní fóònù lọ́wọ́ àti ìyẹn mi ò pa. Lẹ́lẹ́kẹ̀rin yẹn ò pa yẹn. Mi ò pa. Mo kàn gba fóònù lọ́wọ́ yẹn ni. Mo kàn gba fóònù lọ́wọ́ mo bá náà yọ ṣe pọ̀ mo gba fóònù lọ́wọ́. Mo ló ti ṣe fún. Sáìdì ọ̀nà ládé mi. Oya. Afurasí ọ̀daràn náà ni wọ́n mú lọ yìí ó tún lọ sí ibì kejì níbi tí ó pa lára àwọn ẹni tó kà pé òun ti pa ó mú àwọn ọlọ́pàá lọ sí ibi kejì ẹ̀rí bí mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n kó sọ́wọ́ afurasí ọ̀daràn yìí ṣe ń bú sẹ́kún tí wọ́n sì ń barajẹ́ lórí ẹni wọn tó dá ẹ̀mí rẹ̀ légbodò. Alábàárò mi yẹn, alábàárò mi ni, alábàárò mi ti kú, alábàárò mi, alábàárò mi, ọ̀rẹ́ mi. Àjàrúdà. Inú igbó ńlá kan
nítòsí àṣérò nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ní ikọ̀ tẹlifíṣàn Aláròyé wà láàárọ̀ yìí pẹ̀lú ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìjínigbé ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti mú afurasí ọ̀daràn kan tó jẹ́wọ́ pé ó ti tó èèyàn bíi 20 tóun ti pa pẹ̀lú àwọn táwọn jọ ń ṣiṣẹ́. Ó sì ti mú àwọn ọlọ́pàá lọ sí agbègbè ibi tó ń pa wọ́n sí. Ẹ lè máa gbọ́ bí àwọn mọ̀lẹ́bí àwọn tí ó ti dá lóró ṣe ń ké nínú igbó náà. So wọ́n lọ láti wo àwọn ibi tó ń ṣe àwọn èèyàn kẹ́nẹ́bùsẹ́ sí tó sì ń dá ẹ̀mí wọn légbodò nínú igbó kìjìkìjì yìí. Ẹ máa bá wa ká lọ. Okay. Is it going to be brief? Wọ́n ti rí afurasí ọ̀daràn náà ni wọ́n mú lọ yìí o. Afurasí ọ̀daràn náà ni wọ́n mú lọ yìí. Are you? What's the nature of the press tomorrow? Okay. That we know when others come. So that our more what is happening here. Afurasi ọ̀daràn náà àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Abiodun Alamutu wọ́n wà pẹ̀lú ikọ̀ yìí láti ṣàfihàn iṣẹ́ láabi tí afurasí ọ̀daràn yìí ti hù. Wọ́n sì máa bá àwọn oníròyìn sọ̀rọ̀ láìpẹ́ yìí. Piaro. Can we? No, this place might be ideal to address us. Yeah. No, he wants to address us so that they can know, people can know the reason why we are here. Media. It's a very terrible and horrendous thing. What happened was, in the past few months, we observed an unusual spike in the number of reported cases of missing persons. And from our crime mapping and analysis, we discovered a particular pattern, particularly within the metropolis. And this prompted my fear. It aroused my suspicion that something unwholesome is happening. For this reason, I mandated the OC anti-kidnapping to go after the perpetrators, at least to unveil the mystery behind the reported cases of missing persons. We have had like 3 different cases. The first one was on 26th of May, precisely the
scene we just visited, when a woman sent her daughter. No, this is perhaps the second one. One Esther Ogunyemi sent her daughter Mary on an errand to get some fruit items at Daton. While on her way, she was accosted by this criminal who lured her into this bush, this isolated area, tied her, and eventually strangulated her to death. He picked her phone, sold to some persons, and eloped to somewhere in Badagry. We had a similar one on the 26th of May, when a nurse, I think she was attached with Shodipo Medical Center. She was on her way to work when the same criminal accosted her, lured her into a forest around Itori. In a similar pattern, tied her, strangulated her to death, and picked her iPhone. The last straw was the one that happened within my 6, where one Shamsidin, an official with SoSafe, sent her daughter to the farm. As at that time, he was a laborer working with the SoSafe man. He sighted the daughter going to the farm. He went after her in a similar pattern, strangulated her, and picked her phone, and used her phone to call for ransom from the father. He requested for ₦1 million. The father eventually transferred 30,000 naira to him. In all the two instances, after killing the victims, he will use their phones to call for ransom. The first one, he was paid 50. In this instance, he was paid 17,000 after he had already killed the victims. That will tell you how dangerous the world has turned to. But we are going to, it's going to face the full weight of the law, because this guy is a confirmed serial killer. He has confessed to the commission of the offense. All we are doing is to gather all available evidences so that we'll be able to ensure a diligent prosecution. Ẹ jọ̀ọ́, ẹ bá sọ Yorùbá, ní pàtó kí ló ṣẹlẹ̀ ní tá fi wá sí inú igbó yìí? Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a máa ń rí pé àwọn èèyàn máa ń sọ pé àwọn èèyàn ń sọnù. Eléyìí ló jẹ́ kémi pàṣẹ fún ọ́físà tó wà ní ìjájà kéèsì àwọn ajínigbé kó lọ fi ṣèwádìí nǹkan tó wà lẹ́yìn irú gbogbo àwọn sísọnù báyìí. A ní irú ẹ̀bí mẹ́ta. Nọ́ọ̀sì kan wọ́n rìpọ́tì pé ó wà mísìn ní ṣáìdì Ìtorí. Ibi tá a wà yìí náà, ta ti rí kákàsì Mary, màmá ẹ̀ ránṣẹ́ kó lọ ra fúrúùsì wá ní Àdàtán. The same criminal á bá wọn lọ́nà, á tì wọ́n wọgbó, á fọ̀rọ̀ dúndùn tàn wọ́n wọnú igbó, á so ọwọ́ wọn, á dẹ̀ yí wọn lọ́rùn, jáde after á jí fóònù wọn. But èyí tó ṣe gbẹ̀yìn ní tó ṣẹlẹ̀ ní my 6, tí ọmọ SoSafe officer kan bàbá ẹ̀ rán lọ sóko. Nígbà yẹn ó ń bá bàbá ẹni ẹ̀ ṣiṣẹ́ bíi alágbàṣe. Ó dẹ̀ tẹ̀lé ọmọ ẹ̀ wọnú fáàmù wọn lọ. Ó sọ̀wọ́ ẹ̀, ó yí lọ́rùn. Tó bá dẹ̀ ti ṣetán bẹ́ẹ̀ yẹn, á wá lo fóònù àwọn ẹni yẹn, á fi pe àwọn òbí wọn, á tún gbowó. Ibi tí ilé ayé dé báyìí nìyẹn. But a fẹ́ ká gádà gbogbo ẹ̀rí so that a lè fèsì ilé ẹjọ́ láláìsí ìdájọ́. Ẹ kú iṣẹ́.
No, ó ti know briefly ni, ó ti ní one person ló máa ń tẹ̀lé. Agbóhùn lẹ̀rọ ọ̀daràn. Pa ara yìí gómìnà tí wọ́n ń lọ ṣọ́ọ̀tì ní Speak louder now. 99. Ajao, take the number of those some of those people káwá sí káwá kan nípa. Gba kọ́ńtàtì irú ọmọbìnrin tó ń pè yẹn àti oníṣẹ́ àwa padà wá ṣe. My name is Eeyan. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.